Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ọ̀dẹ̀ ọdún bí o, àdẹ̀kù tí gbogbo pọ̀pọ̀ ṣìṣe ọdún tuntun yóò bá wa láyé, yóò bá wa láyọ̀ àti àlàáfíà. Wọ́n ti tú àṣírí ara wọn o, ẹ wò wọ́n ti fẹ̀dí ara wọn síta. Àwọn wo ni? Rufai ni ó ti padà tú àṣírí Ribadu, ó ti tú àṣírí Ribadu. Ó níwọ̀ máa yẹ̀yẹ́ fáráyé. Bẹ́ẹ̀ ni ex-Kaduna governor Rufai claims NSA Ribadu is paying salaries to Egbesumomi. Ó ní Ribadu ó ló ń sanwó ni o, kódà ó tún fún àwọn Egbesumomi lówó oṣù àtóúnjẹ. Rufai ti bọ́ta, ó ti tú àṣírí Ribadu. Ṣé ẹ mọ̀ pé ipò ọ́fíìsì Ribadu yìí ó fi ń ṣiṣẹ́ láabi ní gbogbo ọmọ Yorùbá? Ṣé ọ́fíìsì Ribadu yìí a fẹ́ lè sọ pé ó fi ń ṣiṣẹ́ láabi nítorí ẹlẹ́ẹ̀kejì rèé táṣírí Ribadu ó tú láàrin oṣù kan. Ẹlẹ́ẹ̀kejì rèé, ẹ má gbàgbé o wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ tú àṣírí ẹ̀ wípé ó kó irinṣẹ́ àti ọkọ̀ fún àwọn Miyetti-Allah tó dẹ̀ parọ́ pé òun ò kó fún wọn, pé fìjìláńtè lòun kó fún. Táṣírí Ribadu bá ti wá tú, ẹ lọ kíyèsí, àwa yìí mọ́bòmí, àwa yìí níyìíkúyìí. Now ẹ wá gbọ́, Rufai ti tú àṣírí Ribadu. Bẹ́ẹ̀ ni, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ Rufai, former Kaduna State Governor ìyẹn Malam Nasiri Rufai, ó ti fi ẹ̀sùn kan National Security Adviser gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ NSA Nuhu Ribadu. Ó ní billions of naira ni ó ń gbé lọ láti inú ọ́fíìsì ẹ̀yẹ, ló ń fi ipá àtagbára ọ́fíìsì ẹ̀yẹn gbé lọ, tó dẹ̀ fi ń fún àwọn Egbesumomi lóúnjẹ, ó tún fi ń fún wọn lówó oṣù, kódà ó tún sanwó oṣù fún wọn. Ẹ wá mọ̀ pabambarì bẹ́ẹ̀, ó wá tún wá sọ o, Nuhu Ribadu la gbogbo ẹ̀, ó la gbogbo bó ṣe parọ́ gba owó jáde wípé ìkan báyìí làwọn fowó ṣe. Now Rufai ti tú àṣírí gbogbo bó ṣe máa ń parọ́ pé ìkan báyìí làwọn fowó ṣe. Ó ní rọ́ gbà ló wà nídìí ẹ̀. Ẹ jẹ́ gbé yín débẹ̀ lódìdí. Gẹ́gẹ́ bí Rufai ṣe sọ, ó ní Nuhu Ribadu ó máa ń tàn ọ̀pọ̀lọpọ̀ wa ni o, aṣọ tí ń tàn wá ni. Abalájọ nígbà tí Kaduna governor sọ̀rọ̀ sìn, ìyẹn Kaduna State Governor ìyẹn Rufai, ó ní Nuhu Ribadu fún Egbesumomi ní 1 billion naira. 1 billion naira. Ìyẹn ó ní láti fi sìkí owó ransom. Ó ní owó ransom tí wọ́n san fún àwọn ọmọ obìnrin tí Egbesumomi jí gbé. Tẹ́ ẹ̀ bá dẹ̀ gbàgbé, ìjọba jáde wọ́n láwọn ò sọ kọ́bọ̀. Ṣé bàbá Egbesumomi sọ̀rọ̀, wọ́n ní àwọn ò lè fi àwọn èèyàn yẹn lẹ̀ láì ṣe pé ìjọba fún wọn lówó, aṣọ fún wọn lówó, àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀. Ṣé bàbá Egbesumomi wọ́n lè máa ṣí eré o, ṣùgbọ́n wọ́n á sòótọ́. Wọ́n ní ìjọba fún àwọn ní owó. Now ẹ wá wò, Rufai náà tún wá tú àṣírí pé wọ́n fún àwọn Egbesumomi ní 1 billion naira. Wọ́n wá fi parọ́ pé owó ransom. Ẹni bá ṣe disguise ẹ̀. Yàtọ̀ sí yẹn, wọ́n tún supply oúnjẹ, wọ́n tún supply owó oṣù fún wọn àti incentive, owó pẹ́pẹ̀pẹ́ wọ́n tún fi lé lórí fún wọn. Wọ́n wá fi dọ́gbọ́n parọ́ pé owó ransom tó fi gba àwọn ọmọ yẹn. Ṣé mọ̀ pé ó ti di irọ́ mẹ́ta báyìí? Nígbà tí ìjọba Nàìjíríà máa jáde, wọ́n láwọn ò sanwó ransom. Ṣé mọ̀ pé Egbesumomi jáde, wọ́n ní wọ́n sanwó, wọn ò sọ iye pàtó owó. Now Nuhu Ribadu wá fẹ́ dọ́gbọ́n fún àwọn Egbesumomi lówó, ó wá tún wá calculate, ó wá sọ nísọ pé owó ransom. Ó dàbí pé nǹkan tá a mọ̀ ṣe rèé sí i o. Ìjọba Nàìjíríà, àṣebi tẹ́ ti mọ́pọlọ yẹn jáde rè. Ẹ kúkú ti sọ pé ẹ máa gba táàsì lórí owó tó bá wà nínú àpò ìfowópamọ́. So kí Nàìjíríà má bàa mọ̀, Nàìjíríà gan ò tún fẹ́ yọ táàsì lórí ara wọn,
wọ́n tún dọ́gbọ́n sọ pé owó ransom tán sọ fún Egbesumomi. El-Rufai padà tú àṣírí, ó ní kódà wọ́n tún gbé oúnjẹ, ó ní wọ́n tún gbé oúnjẹ fún wọn. Ibi tí El-Rufai tú àṣírí ẹ̀ dé, ó ní wọ́n ń ró àwọn Egbesumomi lágbára, wọ́n ń fún wọn ní okun, ó ní nǹkan tí Nuhu Ribadu ń ṣe rèé o, ìyẹn National Security Adviser, ó ní nǹkan tó ń ṣe rèé o. Ẹ wá gbọ́ nǹkan tí El-Rufai gan sọ, ó ní I will not do it, pay Egbesumomi. What I will not do is pay Egbesumomi. Ó ní nǹkan tóun ò ní ṣe nìyẹn o, pé kóun sanwó fún Egbesumomi, kóun tún wá lọ máa fún wọn ní owó lóṣooṣù tàbí fi oúnjẹ ránṣẹ́ fún wọn. Ó ní nonsense ni now. À ń ró àwọn Egbesumomi lágbára ni, níṣe ni à ń rá bàbà lábẹ́ ìtìsẹ̀ wọn. Ṣé ká sọ pé ẹ̀rù ló ń bà wá ni àbí bó o? Ó ní à ń rá bàbà lábẹ́ ìtìsẹ̀ wọn. El-Rufai ti padà tú àṣírí Nuhu Ribadu. Ṣé ẹ rí i pé Ọlọ́run ti mú wọn o, nítorí èdè àìyedè ti ń lọ láàrin àwọn méjèèjì. Ìjà ti lọ láàrin gbogbo àwọn ọ̀bàyéjẹ́ ilẹ̀ Nàìjíríà. Tó ẹja ka àtẹ̀jíṣẹ́ eléyìí, ẹja gbọ́ nǹkan tí eléyìí sọ. Ìyẹn bá sì, ó ní ọ̀gá jẹ́ agbọ́ràn. Ó ní tí gbogbo èèyàn bá tiẹ̀ ń sọ̀rọ̀, ṣé ìwọ kọ́ ni, àbí ká sọ pé kò lọ gẹ́gẹ́ bí bó ṣe fẹ́, tí ojú gbogbo wa ò fọ́. A mọ̀ pé ẹ̀yin tẹ́ ẹ lọ fi ìwé pé àwọn àlùmọ́jírì Fúlàní wá sórílẹ̀-èdè wa rèé láti fi ba ètò ìṣèjọba Jonathan jẹ́, látàrí pé ó kò gbéjọba lẹ̀ fún yín. Now ẹ wá lo ìgbà Buhari, ẹ fi win gbogbo plans yín. Nísìnyí ojú ti wá bó. Ṣé ká sọ pé Nuhu Ribadu ò tẹ̀lé ijó ẹ̀ mọ́, torí ẹ̀ ló ṣe wá yarí. El-Rufai, gbogbo wa náà la mọ̀ pé Fúlàní nìwọ náà yéé dákẹ́, ìwọ náà jẹ́ àtúgbọ́ràn, nítorí pé ìwọ gan bẹ láàrin wọn, ó wà láàrin wọn, má wulẹ̀ parọ́, má jọra ẹ sọ́tọ̀. Tó a ò wá nírè jù báyìí lọ. Ẹ ti rí ọ̀pọ̀lọpọ̀ àṣírí tí El-Rufai tú. Ìyànṣẹ́ dìdí tá a fi sọ pé ẹja bọ́. Ìṣọwọ́ bọ́ ṣe ṣòwò wa mọ́kúnmọ́kún tí ìyà dẹ̀ ń jẹ ará ìlú. Wọ́n dẹ̀ fún Egbesumomi ní 1 billion. Yorùbá, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ibi tó yẹ kẹ́ ẹ ti lajú rèé o. Tó ààrẹ rí jù báyìí lọ, nítorí a máa bẹ ọ̀bẹ níbẹ̀ṣu, atẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀nà o. Ẹni bá wá láwọn ní dé, ó máa láwọn ní dé bá. Ẹ like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀jọ̀, ẹ̀jọ̀ yàwó yẹ̀ lọ́tùlọ́sì pé Yorùbá Nation is the only solution. La fi ń kí yín pé God bless Yorùbá Nation. Ọlọ́run á bùkún orílẹ̀-èdè wa o. Ó dàbọ̀.